a kú dédé àsìkò yìí a sì káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà ìyẹn lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV níbi tí mo ti mọ́ mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá sétí gbọ̀yìn àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àbí onírúurú ìwà láabi láwùjọ wa èyí sì ṣe pé mò ń mú àwọn ìròyìn ọ̀hún wá sójú ìwòran àti sétí gbọ̀yìn láti fi dẹ́rù bà yín bẹ́ẹ̀ kọ́ mo mú wá fún yín ká lè jọ mọ ibi tí ayé fi ń yí lọ ká lè jọ mọ kíyèsí ara láwùjọ wa ó tó di pé èyí máa mú àwọn ìròyìn náà wá fún yín lọ́ọ̀rẹ́ kìnìún ẹ jẹ́ n kọjá lọ sókè lọ́hùn ná Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ tí n bá padà dé ẹ tún gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ní báyìí ẹgbà pèrè kẹfì tẹ́ kájọ máa gbádùn àwọn ìròyìn náà. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó gbomi lójú pòròpòrò tí sì ń káwọ́ méjèèjì lórí tí ń fẹsẹ̀ méjèèjì janlẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níbi ìròyìn eléyìí náà ló ń sọ di mímọ̀ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló tẹ kọ̀rọ̀ sí àáfàá mẹ́ta kan látàrí pé wọ́n wú òkú ọmọ ọdún kan wọ́n gé orí rẹ̀ wọ́n sì tún gé ní ọwọ́ méjèèjì lọ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló tẹ àwọn àáfàá náà torúkọ wọn jẹ́ Aliyu Musa Aliyu Táyé Wàsíù Babátúndé látàrí pé wọ́n wu ìwà láabi ọ̀hún wọ́n wú òkú ọmọ ọdún kan wọ́n sì gé àwọn ẹ̀yà ara rẹ̀ nílùú Omifọ́n níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ níbi ọmọdékùnrin ọmọ ọdún kan ọ̀hún tí ìyá rẹ̀ Rizkat Bisiriyu tó fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ń jẹ́ Táyé wọ́n ní ọmọ ọ̀hún náà ló mọ̀ ṣojojú tí ara ògùn rẹ̀ ò le láti bí ọjọ́ mélòó kan wọ́n nígbà tí ó fi di ọjọ́ karùn-ún tí í ṣe ọjọ́ ẹtì nínú oṣù yìí ọlọ́lọ́mọ náà ló mọ̀ dágbére fáyé wọ́n sì ní gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí wọ́n ránṣẹ́ sí àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta yìí láti wá fi ilẹ̀ láti wá fi bo ọmọ náà láṣìírí lọ́jọ́ tí ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀ wọ́n ní àwọn àfáà náà gangan ìkànnù wọn òun náà ni wọ́n ní nígbà tí wọ́n wà níbi ayẹyẹ ètò ìsìnkú ọmọ ọ̀hún tí wọ́n ti fẹ́ ṣe ètò ìsìnkú fún ọmọ náà ìkànnù àwọn ọmọ ọ̀hún òun náà ló mọ̀ gba ọmọ náà tó sì ní àwọn ó lọ sin níbi ẹ̀bá igbó ilé ìtàn fẹ́ lọ sin ọmọ ọ̀hún sí ló gbé ọmọ ọ̀hún tó ní àwọn ó lọ sí jìnnà réré o níbi tí ojú ọlọ́mọ gan ò ní tó wọ́n ní kí àwọn òbí ọmọ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n dúró sí tòsí ibì kan nígbà tí ẹnìkan tóun jẹ́ àbúrò bàbá ọmọ ọ̀hún tí ó mọ sọ̀rọ̀ tí ó mọ fún un léde ó ní rárá o ó ní wọn ò lè lọ sin ọmọ ọ̀hún síbi tó jìnnà nítorí pé bí àbúrò gangan ni ọmọ Táyé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ ọmọ ọdún kan ọ̀hún ló ṣe jẹ́ sí òun ó ní wọn ò lè sin sí jìnnàjìnnà nígbà tí ọ̀rọ̀ ọ̀hún pọ̀ wọ́n sin ọmọ ọ̀hún ní ọjọ́ ẹtì ṣùgbọ́n nígbà tí yóò fi di ọjọ́ ajé nìkan bíi aago mọ́kànlá ní alẹ́ ọjọ́ ajé òun náà ni ìkànnù ìyàwó àwọn àfáà ọ̀hún tó ní òun kẹ́fín pé ọkọ òun ó jáde lóru ó sì lọ gbé nǹkan wá ó ní ti ń gùn láti alẹ́ ọjọ́ ìsinmi títí di òwúrọ̀ títí di ìdájí ìyẹn ní ọjọ́ ajé ọjọ́ keje tí ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù yìí ó ní ara sì ń fún òun láìpẹ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ọdẹ àáfàá ọ̀hún lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n lọ síbi sàárè ọmọ Táyé tó jẹ́ ọmọ ọdún kan ilé tí wọ́n lọ sin ọ̀hún nígbà tí wọ́n fi débẹ̀ ńkọ́ wọ́n rí i pé wọ́n lọ gbàṣẹ lọ́wọ́ ẹni tó jẹ́ ìmáàmù àgbà tí ń bẹ nínú ìlú Omifọ́n ọ̀hún ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní agbègbè àdúgbò Alágbàdo nílùú Omifọ́n nígbà tí wọ́n sì lọ gbàṣẹ lọ́wọ́ ìmáàmù ìlú ọ̀hún láti lọ wú òkú ọmọ náà nígbà tí wọ́n débẹ̀ lóòótọ́ wọ́n wú òkú ọmọ ọ̀hún wọ́n rí i pé kò sí orí rẹ̀ ń bẹ̀ mọ́ o kò sì sí ọwọ́ ọmọ náà kò sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gan náà ni wọ́n mọ̀ wípé ẹni tí àáfàá ọ̀hún gún òun náà ló jẹ́ ẹ̀yà ara ọmọ eléyìí tí wọ́n lọ sin ọ̀hún jẹ́ pé àwọn náà ni wọ́n padà lọ síbi òkú rẹ̀ tí wọ́n sì lọ wú tí wọ́n gé ẹ̀yà ara rẹ̀ nígbà tí wọ́n wá fi ọ̀rọ̀ po àáfàá ọ̀hún ní ìfúnpọ̀ òun náà ló wá júwe àwọn àáfàá kejì ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta o oníwájọ wà láabi náà àwọn àáfàá tí wọ́n jọ lọ sin ọmọ ọ̀hún àwọn náà ni wọ́n lọ síbẹ̀ wọ́n lọ wú òkú rẹ̀ wọ́n gé ẹ̀yà ara òkú ọmọ ọdún kan wọ́n gé lọ lẹ́yìn tí wọ́n sin tán ní ìpínlẹ̀ Ondo ó náà ni eléyìí tó ti ṣẹlẹ̀ àkíkà.
nínú àwọn ìròyìn eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi lásìkò yìí òun náà ni ti ìyàwó eléyìí tó fi àáké tó fi gbẹ̀mí lẹ́nu ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Borno bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gangan mọ̀rẹ́ wọn ni wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno náà ló ti tẹ arábìnrin kan tó jẹ́ ẹni 40 ọdún tó jẹ́ ìyàwó fún arákùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ají. Wọ́n ní níṣe ni arábìnrin ọ̀hún eléyìí tí wọ́n ń gbé ní abúlé Kautukari níjọba ìbílẹ̀ Chibok nípínlẹ̀ Borno ọ̀hún. Wọ́n ní níṣe ni òun àti ọkọ rẹ̀ námọ̀ ní gbọ́nmi sí omi òtó látàrí bí ọmọ wọn obìnrin tórúkọ tẹ̀ ń jẹ́ Rachel Ají tí ó jẹ́ ọmọ ọdún 13. Wọ́n níṣe ni ọmọ ọ̀hún ló hùwà láabi kan ló lọ jí ewúrẹ́ léwúrẹ́ tó sì lọ ta ewúrẹ́ ọ̀hún. Wọ́n ní òun ni ọkọ rẹ̀ tí ń bàjà sí pé bó ni ọmọ yóò sì wo irú ìwà láabi bẹ́ẹ̀. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún bó ti di gbọ́nmi sí omi òtó láàrin tọkọ-tìyàwó ìrèé. Wọ́n ní ìyàwó sì bẹ́ṣubẹ́gbà ìbínú rẹ̀ ló fi lọ mú àáké náà ló mọ̀ fi ṣá ọkọ rẹ̀ bọ́lẹ̀ ló fi ṣá ọkọ rẹ̀ pa. Wọ́n ní ṣíṣá tí ó ṣá ọkọ rẹ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà lẹ́lẹ́mìí gbà á lẹ́nu rẹ̀. Ẹni tó wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ASP Nahum Daso òun náà ló ti wá fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ arábìnrin o eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọkọ rẹ̀ pẹ̀lú àáké. Bákan náà ni ọwọ́ tẹ ọmọkùnrin kan tórúkọ tẹ̀ ń jẹ́ Àdàmú tó jẹ́ ẹni ọdún 24 níjọba ìbílẹ̀ Kayakuzu ní ìpínlẹ̀ Borno. Bákan náà látàrí pé òun tiẹ̀ ó mú ọkọ́ òroko ọkọ́ kọbè ńṣe ló fi gbẹ̀mí lẹ́nu ẹni tó jẹ́ bàbá rẹ̀ tó jẹ́ ẹni 90 ọdún. Bàbá òun 90 years ni ó. Wọ́n ní Àdàmú tiẹ̀ ó jẹ́ ọmọ 24 years. Kí ló sì ṣẹlẹ̀ láàrin Àdàmú àti bàbá rẹ̀ tó fi lọ gbẹ̀mí lẹ́nu rẹ̀? Wọ́n ní ńṣe ni Àdàmú ó hùwà kò tọ́. Ó ní bàbá rẹ̀ tó ń gbé lọ́dọ̀ rẹ̀ yìí òun náà ló bá wí gan. Ó ní lẹ́yìn rẹ̀ ni Àdàmú tó mọ̀ jáde lọ tó sì padà wá lẹ́yìn tí ó ti lọ mu àwọn bíi egbògi olóró àwọn igbó àtàwọn nǹkan kan míì tó ti lọ mu gbogbo ẹ̀ tó ti pò pọ̀. Wọ́n ní ìbínú rẹ̀ ń kọ́ òun ló fi mú ọkọ́ tó sì ṣá mọ́ bàbá rẹ̀ lórí. Wọ́n ní bàbá yìí ó gbẹ̀mí mì ẹlẹ́mìí sì gbà á lẹ́nu rẹ̀ ó gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra lẹ́sẹ̀kẹsẹ̀. Nínú àwọn ìròyìn tó tún lákàkì lọ́wọ́ mi lọ́sàn-án yìí ó ní ìròyìn láti inú ọgbà ilé ẹ̀kọ́ fásitì tìlú Ìlọrin. Ìròyìn eléyìí òun náà ní ṣàdúrà pé gbogbo àwa abiyamọ Ọlọ́run ò ní já fi ojú sunkún ọmọ bó ti wù kó rí àti bó ti wù kó mọ. Nínú ìròyìn ọ̀hún òun náà ní ti ń sọ di mímọ̀ wípé akẹ́kọ̀ọ́ kan òun náà ló ti dolóògbé báyìí tí àwọn míín sì farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kórópé eléyìí tó wáyé nínú ọgbà fásitì ti Ìlọrin University of Ìlọrin. Wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni wọ́n ní ọkọ̀ bọ́ọ̀sì kékeré eléyìí tó ń pè ní kórópé tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ lọ àti bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Òun náà ló jẹ́ pé eléyìí tó wá ṣẹlẹ̀ wọn gangan náà ni ọkọ̀ ọ̀hún bó ti kó àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló mọ̀ pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tó sì jẹ́ pé ọkọ̀ ọ̀hún lásìkò tó sọ ìjánu rẹ̀ nù ńkọ́ ló bẹ̀rẹ̀ sí ní gbókìtì bí ọkọ̀ ọ̀hún ti ń tàkìtì nígbà tí ó balẹ̀ báyìí ńkọ́. Bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ ni a fọ́n káàkiri nínú rẹ̀. Ìkànnù àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nígbà tó balẹ̀ tán lóyún ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà ní ara rẹ̀ níbẹ̀ ní ilẹ̀ tí sì ń jara pòròpòrò nígbà tí ìkànnù akẹ́kọ̀ọ́ ọ̀hún ti dolóògbé lára ìkànnù àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún tó ṣubú lé lórí nígbà tí ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tán. Wọ́n ní dìgbàdìgbà wọ́n kó àwọn yòókù tí wọ́n fara ṣèṣe o wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn eléyìí tí ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Ṣùgbọ́n àwọn tí ipò àìlera tiwọn tó tún le jù ńbẹ̀ òun náà wọ́n kó wọn lọ sínú ọgbà ilé ìwòsàn ìmọ̀ ẹ̀kọ́ni ti ilé ẹ̀kọ́ ọ̀hún ìyún University of Ilorin Teaching Hospital ni wọ́n kó wọn lọ síbẹ̀ o. Wọ́n sì ní àwọn náà wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Àwọn aláṣẹ àtolùdarí ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ní wọ́n ti bá àwọn mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ kan eléyìí tí ó gbẹ̀mí mì ọ̀hún wọ́n ti bá wọn kẹ́dùn báyìí. Wọ́n sì gbàdúrà kí Ọlọ́run kó fi rọ̀ wọ́n lójú. Àwọn gbogbo bí àwọn oníròyìn ló ti ń gbìyànjú láti bá ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́ ọ̀hún Olúwa Joseph Ológundúdú àti alukoro fún àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ náà Olúwatóbi Atọ́lágbé láti bá wọn sọ̀rọ̀. Wọ́n ní òun náà ni wọn ò láǹfààní láti bá wọn sọ̀rọ̀ títí di àsìkò tí wọ́n kó ìròyìn jọ látàrí bí ọ̀rọ̀ náà bó ṣe ń mú lọ́kàn wọn
ìbànújẹ́ òun náà ló gorí ọkàn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún látàrí ìjàmbá ọkọ̀ eléyìí tó gbẹ̀mí lẹ́nu ìkan náà akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì mú àwọn míì báyìí kí wọ́n farapa yánnayànna. ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ Edo níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo níbi wọ́n ṣe kó àwọn ọmọdébìnrin léńjeléńje tọ́jọ́ orí wọn kò tí tó ọmọ ọdún méjìdínlógún tí wọ́n ṣe kó wọn yọ lọ́wọ́ àwọn tí wọ́n fi ní ṣe òwò ẹrú fi ní ṣe òwò nàbì. àwọn ọmọ ọ̀hún náà ni wọ́n tó bíi márùndínlọ́gbọ̀n 25 tí gbogbo wọn sì jẹ́ obìnrin. wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfà tá a lò táwọn nínú ọdún yìí. náà ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ẹ̀ka ti Ughelli náà ni wọ́n gba ìròyìn láti ilé ìtura kan bí ọ̀rọ̀ ọ̀hún sì ṣe jẹ́ gan ni o. wọ́n ní arábìnrin kan bẹ tí wọ́n porúkọ rẹ̀ ní Chinyere. wọ́n ní Chinyere yìí gangan náà ni ó mọ̀ lọ sí àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Anambra àti àwọn ìpínlẹ̀ míì lápá ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí tí ó sì lọ́mọ kó àwọn ọmọdébìnrin tí ó mọ̀ lọ́mọ kó wọn kúrò lákàtà àwọn òbí wọn wípé òun fẹ́ kó wọn lọ sí ìlú Èkó, ìlú Benin àti ìlú Port Harcourt láti lọ́mọ ṣiṣẹ́ ní ilé ìtura kí wọ́n sì máa gba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ìyọ̀n 30,000 naira tí wọ́n sì máa gbà lóṣooṣù. àmọ́ ọgbà tó bá ti kó wọn dé ìpínlẹ̀ Delta gangan òun náà ni arábìnrin Chinyere yìí yóò kó wọn sínú yàrá kan tí ó sì pààrọ̀ aṣọ fún wọn tí ó sì máa fi àwọn ọmọ ọ̀hún tí ó máa fi wọ́n ṣe òwò nàbì. èyíkéyìí tó bá ti wá kọ̀ wípé kòun ò lè ṣe òwò nàbì òun náà ni ó máa hùwà kò tọ́ sí àwọn ọmọ ọ̀hún. ní eléyìí tó wá ṣe gbẹ̀yìn òun náà ni ìṣẹ̀lẹ̀ ti àwọn ọmọ méjì kan tó lọ kó wa láti ìpínlẹ̀ Abia. nígbà tí ó sì kó wọn dé gangan sí ilé ìtura ọ̀hún tí wọ́n fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Big Dave Hotel eléyìí tí ń bẹ ní òpópónà Ughelli sí Patani ní ìpínlẹ̀ Delta. wọ́n ní àwọn ọmọ ọ̀hún náà ní ọjọ́ orí wọn kò tí tó ọmọ ọdún méjìdínlógún tó ń jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò. ọgbà bó ti kó wọn dé náà ní nígbà tí wọ́n ṣàlàyé fún àwọn ọmọ ọ̀hún wípé iṣẹ́ tẹ́ mọ̀ ṣe rèé o. wọ́n ní ṣe ni àwọn ọmọ ọ̀hún náà ò pé ń tẹ́ sọ fáwọn òbí wa tá a fi tẹ̀lé yín láti ìpínlẹ̀ Abia kọ́ yìí. nígbà táwa débí nísìnyí ẹni àmọ̀ ṣe òwò nàbì. wọ́n ní bí àwọn ọmọ ọ̀hún bí wọ́n ti kọ̀ wípé àwọn ò lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ń tòun. wọ́n ní àwọn ọmọ bá lé àwọn dà síta pé táwọn bá fẹ́ sùn sí ilé ìtura àwọn mọ́jú pé àwọn san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà yún 30,000 naira. wọ́n ní àwọn ò sì ní owó tó bẹ́ẹ̀ lọ́wọ́. ọgbà bí wọ́n ti lé wọn bọ́ta tí àwọn ọmọ ọ̀hún ti ń rìn gbèrègbèrè lẹ́bàá ọ̀nà òun náà ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó gán àwọn ọmọ ọ̀hún tí wọ́n sì fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì ṣàlàyé ní tí ojú wọn rí láti ìpínlẹ̀ Abia wọ́n fi di èrò ìpínlẹ̀ Delta tó di pé àwọn ọlọ́pàá wọ́n ya bo ilé ìtura ọ̀hún wọ́n sì lọ́ọ́ fi kélé òfin wọ́n lọ́ọ́ fi gbé àwọn tí ń wá láabi ọ̀hún tí wọ́n sì dóòlà àwọn ọmọbìnrin léńjeléńje tí wọ́n tó 23 àti àwọn méjì eléyìí tí wọ́n kọ̀ fáwọn oníṣe owó nàbì ọ̀hún tí gbogbo wọn fi wá jẹ́ márùndínlọ́gbọ̀n ìyọ̀n ní ìpínlẹ̀ Delta. wọ́n ní arábìnrin Chinyere tí wọ́n pè ní Madam Chinyere tí ń fi wọ́n ṣe òwò ẹrú yìí ń kọ́ ń tiẹ̀. wọ́n ní ó ti na pápá bora báyìí ṣùgbọ́n wọ́n ṣe ìwádìí rẹ̀ ó sì rí i pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ̀ wọ́n sì fi imú rẹ̀ wọ́n fi dánrin òfin. ìròyìn eléyìí náà ló ń pàrọwà fún àwọn òbí wípé ẹ jẹ́ á máa mójútó àwọn ọmọ wa dáadáa. níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó tẹ ọmọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 23 látàrí pé ó fi tipá tí kúùkù ó fi gbà bálé lára ọmọdébìnrin léńjeléńje tí wọ́n fowókọ rẹ̀ léde ṣùgbọ́n tí wọ́n ní ọmọ ọ̀hún ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún 16 years. ọmọkùnrin ọ̀hún òun jẹ́ 23 years nígbà wọ́n fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Abdulrasaq Muftau ní agbègbè Ìgbẹ̀sà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò ní Ọ̀tà nípínlẹ̀ Ògùn. òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀. wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gangan ni pé bàbá ọmọdébìnrin ọ̀hún tó jẹ́ bàbá oyè òun náà ló mú ọ̀rọ̀ ọ̀hún tọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ wípé arákùnrin Muftau ń kọ́ ó ti fi tìpátìkúùkù ó ti fi jẹran sóko sí lára ọmọ òun nínú oṣù kẹfà nínú ọdún yìí lẹ́yìn bíi ọ̀sẹ̀ ráńpẹ́ tó di pé ọmọ òun ó dàbí pé ó ti ń fẹ́ra kù ló ń kíyèsí nígbà tí òun fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ṣàlàyé fún òun pé ọmọkùnrin òun náà ló fi tìpátìkúùkù báwọn ní ìwà láabi pọ̀ nígbà tí ó sì fi di ọjọ́ 13 nínú oṣù yìí tó jẹ́ ọjọ́ sátidé
ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n lọ fi kélé òfin gbé Muftau Abdulrasaq nígbà tí òun náà ó sì máa patẹnu jẹ́wọ́ lákòlò ọlọ́pàá ó ní ẹ ṣeun jẹ́jẹ́ o ẹ ṣe mí jẹ́jẹ́ ó ní kì í ṣe pé mo fi tipátipá mo fi bá ọmọ òun lájọṣepọ̀ o ó ní níṣe ni òun àti ọmọ òun wọn ò fọkọ ọmọ náà lédè ní àwọn pàdé lójú pa ayélujára Facebook ni o olùsìtì pẹ táwọn ti jọ ń sọ̀rọ̀ wọn ní kó tó di pé ọmọ òun ó ní ó wá òun wá ní bí ọmọ òun bó ti ṣe wá òun wá ni àwọn sì jọ ládéhùn táwọn sì jọ bára wọn ní àjọṣepọ̀ ó ní kì í ṣe pé òun fi tìpátìkúùkù fi gba ìbálẹ̀ àbí fi bá ọmọ náà lájọṣepọ̀ ó ní bẹ́ẹ̀ kọ́ o ó ní níṣe ni àwọn méjèèjì àwọn jọ ń fẹ́ra wọn láti bí ìgbà díẹ̀ lójú òpó ayélujára táwọn sì fi pàdé sí ilé òun táwọn sì jọ lájọṣepọ̀ lóní wọ́ọ́rọ́wọ́ tí èṣe pé òun fi tipátipá ló ń fi gba ìbálẹ̀ lára rẹ̀ àmọ́ ọmọkùnrin ọ̀hún Abdulrasaq Muftau ń bẹ lákòlò ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn báyìí àwa náà ẹja mọ̀ kíyèsára ká sì mójútó àwọn ọmọ wa dáadáa. ìròyìn eléyìí tí ń fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ fún ti tàkókò yìí òun náà ni ìròyìn arákùnrin kan tí ilé-ẹjọ́ tí ọ̀rọ̀ rẹ̀ ti gba ilé-ẹjọ́ lọ báyìí látàrí bí arákùnrin ọ̀hún bí wọ́n ṣe fi kélé òfin gbé ní ìpínlẹ̀ Èkìtì arákùnrin náà ní orúkọ rẹ̀ ń jẹ́ Joseph Sunday tó jẹ́ ẹni ọdún márùnlélógún tó jẹ́ ọmọ ẹni ọdún márùndínlọ́gbọ̀n 25 years old òun náà ní ilé-ẹjọ́ gíga kan tó fi ìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì nílùú Adó Èkìtì gangan náà nìkan tí lọ́mọ fi sínú ọgbà ẹ̀wọ̀n rìmọ́ǹdì náà báyìí látàrí pé ó jí àwọn èrè oko àwọn iṣu àtàwọn nǹkan kan tó jẹ́ nínú oko olóko eléyìí tí gbogbo owó iye rẹ̀ tó tó okòólénírínwó-ó-dín-márùn-ún owó ẹgbẹ̀rún lọ́nà okòólénírínwó-ó-dín-márùn-ún owó náírà yan 415,000 naira òun náà ni gbogbo ohun tí ọmọkùnrin ọ̀hún ó jí nígbà tí ọlọ́pàá olùpẹ̀jọ́ tí ó sì máa sọ̀rọ̀ ọlọ́pàá olùpẹ̀jọ́ Olùbù Àpáta nígbà tí yóò mọ sọ̀rọ̀ wájú ilé-ẹjọ́ ó ní olúwa mi ṣe rí arákùnrin yìí ó ní kọ̀rọ̀wọ̀ sí ọ̀daràn ni o ó ní ṣe bẹ́ẹ̀ ló wọ oko arábìnrin kan tí orúkọ wọn jẹ́ Ojúmọ́lá Adémọ́lá òun náà ni ó wọnú oko rẹ̀ tó sì kọ́kọ́ jí àwọn nǹkan oko tó tó ẹgbẹ̀rún lọ́nà irínwó náírà 400,000 naira àwọn lẹ́yìn rẹ̀ ńkọ́ ó mọ̀ tó padà wá jí àwọn nǹkan míì tó tó ẹgbẹ̀rún 13 àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tí gbogbo rẹ̀ ń lọ bí okòólénírínwó náírà ó dín méjì 413,500 naira nínú gbogbo nǹkan tí arákùnrin mọ̀ jí nínú oko olóko nígbà tí onídàájọ́ nǹkan tí ó sì mọ̀ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní ẹ máa fi sínú ọgbà ẹ̀wọ̀n rìmọ́ǹdì náà báyìí níbẹ̀ kọ́ kí wọ́n gba béèlì rẹ̀ pẹ̀lú owó tó tó 450,000 naira pẹ̀lú onídùúró méjì pẹ̀lú oyè ọ̀hún bákan náà wà ní òun sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 23 nínú oṣù kẹjọ ní ọdún tá a wà yìí. màdé ìpéǹpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan ìròyìn akíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV kò ní jù báyìí lọ fún ti tàákò yìí ìgbà míì ní kẹ́ tún pàdé wa fún àkọ́tún ìròyìn àgbọ́gbárímú ọ̀hún ìròyìn akíkà tí ó tún máa lákàkì lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí títí dìgbà míì tá a tún máa pàdé ire àti àánú ọlọ́ba fún abẹ́nì kọ̀ọ̀kan agbé Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣárù ń bàbá tó bí mi lọ́mọ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.